yínníyínní ká ní ṣe mí gbogbo akọni òmìnira Yorùbá 2022 pátápátá ni mo kí bẹ̀rẹ̀ látòrí àwọn mídíà wa ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú ìfọmọnìyàn ṣe ẹ kú àìyẹsẹ̀ ẹ kú àìsùn ẹ kú àìwo lójoojúmọ́ ní gbogbo ìgbà ni mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wá sórí ètò láti wá máa ṣí wa létí láti máa fi òye yé wa nípa ohun tó tún kàn nípa orílẹ̀-èdè wa gẹ́gẹ́ bí gbogbo wa ti ṣe mọ̀ wípé ogúnjọ́ oṣù kọkànlá ẹgbẹ̀rún ọdún ó lé méjìlélógún la ti kúrò lórílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè Yorùbá ti dá dúró a kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jáde pátápátá ní May 28 ẹ kú akọni ṣe lọ́lá ọba mi òkè ìran Yorùbá ò ní gbàgbé yín o mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé orúkọ yín ti wà nínú ìwé ìtàn tá a bá ń ka àwọn akọni nílẹ̀ Yorùbá ara wọn la jẹ́ torí pé àwa gangan náà la ṣiṣẹ́ akin àwọn tá a wò wípé wọ́n máa jáde gẹ́gẹ́ bí akọni tí wọ́n pera wọn ní jagunjagun òfúùtù fẹ́ tẹ ọjọ́ kejì ọjà ẹnu lásán ni wọ́n ní wọn tó bẹ́ẹ̀ ọpẹ́ o bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Adélé máa wọlé mo fẹ́ kọ́yé gbogbo mùtúmùwà pátápátá porogodo àmọ́ kí n tó lọ síbẹ̀ ẹ jẹ́ n tún dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ń gbàdúrà lọ́sàn-án lóru fún màmá wa Chief Mrs. Modúpẹ́ aya Abíọ́lá ọmọ Onítìrí ni mò ń sọ adúpẹ́ akínyín àdúrà gbogbo wa gbà pátápátá lọ́lá wáìlú lókè a ò ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ gbogbo ẹnikẹ́ni tó bá lóun fẹ́ tako àdúrà tẹ̀ ń gbà ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí kó máa yẹ̀ wọ́n gẹ̀rẹ̀rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń gbàdúrà aago méje sáago méje a ò gbàgbé yín rárá ẹ ṣé ẹ kú iṣẹ́ ìran wa nígbà tí àwọn adelé wa bá dé tíjọba Yorùbá bá bẹ̀rẹ̀ ayọ̀ ní gbogbo wa máa fi pàdé ẹ bá mi ṣàmì ẹ̀ ẹ wá gbọ́ o àrọ̀ ni ògùn alẹ́ orí kò yóò sinmi ogun iṣẹ́ ò tí ì parí ó dìgbà táwọn adelé wa bá bẹ̀rẹ̀ ìjọba wọn gbogbo akọni ilẹ̀ Yorùbá gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ òmìnira Yorùbá 2022 ẹ má jẹ́ á sùn ẹ má jẹ́ á wo ẹ má jẹ́ á sinmi iṣẹ́ ò tí ì tán ẹ̀yin àgbàlagbà mọ́nímọ́ní ẹ̀yin àgbàlagbà mọ̀nìyàn náà lẹ sọ wípé bí náà ò bá tán láṣọ ẹ̀jẹ̀ ò ní tán lè kánná a ò tí ì débi tá à ń lọ tán o ìdí ẹ̀ nìyẹn tá a fi ń pariwo tantan wípé kí gbogbo kó wá lọ fowó sínú àpò òmìnira Yorùbá 2022 ní kété tówó bá ti pé àwọn adelé wọlé nìyẹn ìjọba ìrọ̀rùn dé fún gbogbo tẹrútọmọ láti máa jẹ̀gbádùn tó mọ́yán lórí ni ẹ̀yin màmá ẹ̀yin bàbá ẹ má jẹ́ ká kó rẹ̀wẹ̀sì rárá ìjọba adelé ti súnmọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ní kété táwọn adelé wa bá ti dé ẹjẹ́ àtúnyáyá ẹjẹ́ àtúnyáyá ká tún jáde ká fi tẹ̀rín tọ̀yàyà ká fi gbádélé wọlé ni ìjọba location 9 gan mọ̀ wípé Yorùbá ti dá dúró lọ́jọ́ tó jìn ẹ má jẹ́ ká kó rẹ̀wẹ̀sì ọkàn ohunkóhun yòówù kí wọ́n lè máa wí fún wa irọ́ ńlá ni ẹ jẹ́ kó máa yé wọn wípé àwa gbòmìnira láì jagun ni dandan kọ́ ni pé ká hùwà jàgídíjàgan ká tó gborílẹ̀-èdè màmá wa Chief Mrs. Modúpẹ́ Onítìrí ló ní kí n dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn tó dúró gbọ̀ngbọ̀n tí òmìnira Yorùbá 2022 pátápátá po ẹ ṣé o a mọ rírì ire lójú owó rí ire lójú gbogbo wa máa rí o lọ́lá wáìlú lókè ẹ má gbàgbé lẹ́ẹ̀kan sí òmìnira àpò òmìnira ṣe pàtàkì kò sí iye tó kéré láti fi sínú àpò òmìnira iyekíye ẹ ṣáà fi síbẹ̀ kówó ti pé ní kádélé ó sì bẹ̀rẹ̀ ìjọba ìtura ní ìjọba Yorùbá ìjọba ìrọ̀rùn ní ìjọba àlàáfíà ní gbogbo wa la mọ̀ bẹ́ẹ̀ láìpẹ́ ọjọ́ gbogbo ọmọ Yorùbá máa rẹ́rìn kẹ̀tíkẹ̀tí nígbà táwọn adelé wa bá wọlé tán ẹ lọ rèé fọkàn balẹ̀ ta ló ní kí n máa fọn rere yìí fún gbogbo ọmọ Yorùbá jákèjádò gbogbo àgbà ńlá ayé ṣẹ̀rùbà wọ́n já wọn láyà gbogbo lẹ̀ Yorùbá Black Lion ni mò ń sọ àkékaka kọ́lọ́rọ̀ ò gbọ́ tọ́lọ́rọ̀ bá gbọ́ kí lọ́lọ́rọ̀ ó ṣe ẹ wí fún mi náà mo fẹ́ mọ̀ ẹni tó tẹ́yìn ẹ̀rín fọn ló ń sọ bẹ́ẹ̀ Black Lion ló ní kí n sọ wípé gbogbo ọmọ Yorùbá ẹ lọ fọkàn balẹ̀ ìbẹ̀rù ò sí ìfòyà ò sí láìpẹ́ ọjọ́ àwọn adelé wa máa wọlé o mo débí mo dúró ná ẹ tún máa retí mi ní kòsẹ́kòsẹ́.